tọ̀tún tòsì lẹ́yẹ lé fi kóre wọ̀lú ẹ wo àti ṣúgà ń kóró bá a ṣe máa ń sẹ́nu nǹkan méjì náà ni ọ̀nà pé wọn ò rówó ẹ rí i pé wọn máa lé ẹyẹlé funfun ni torí ẹyẹlé funfun wọn o sì lè má rówó tó yẹrẹ ẹyẹlé funfun lóde inú lè yí kéyìí kò sí ìtò olò tí ò ṣiṣẹ́ bó o lo funfun yóò ṣiṣẹ́ bó o lo èyí tí ò funfun yóò ṣiṣẹ́ bó o lo aláwọ̀ rẹ̀sùrẹ̀sù bó o lo aláwọ̀ dúdú bó o lo aláwọ̀ pupa bó o lo aláwọ̀ búlù olómi gírín kò sí ìtò olò tí ò ṣiṣẹ́ àṣẹ Ọlọ́run níbẹ̀ lára àṣejẹ yìí ẹ bá ń pa nìsín àbá pa kárí kí á gbé sójú kámẹ́rà ṣùgbọ́n òfin Facebook ọ̀fà ìgbà ìsáré bá mi pa ìsáré bá mi pa kíákíákíá àṣẹ àṣejẹ àánú ó sì máa jẹ́ àṣejẹ yìí ní yóò gbé 1 million 2 million wá o ṣùgbọ́n àṣírí tó fi rówó ra nǹkan tẹ́ gbà wẹ̀ ó rí pẹ̀lú àṣẹ Ọlọ́run mo fọlọ́run búra lórí iṣẹ́ yìí ẹ gèrí àtẹsẹ̀ rẹ̀ kú o ẹ kò gbogbo fún rẹ̀ náà ẹ kò kú o kò sí ẹtẹ́ lè gé ẹyẹ lẹ́yẹ sí o ṣùgbọ́n gé sí 9 ẹ ti gé orí ẹ ti gẹ́sẹ̀ kú o ẹ ti gé gbogbo nǹkan náà ẹ kó kú o lọ́wọ́ kan òun ni wọ́n ti parí o so bá a ṣe wá ṣeré kò sí iye tó gé sí tí ò lọ ohun tá a gbé lọ́wọ́ òótọ́ ni kò sí iye tó gé sí ọ̀bá gé sí 9 déédéé tí ò ṣiṣẹ́ lórí ẹlòmíì lè mọ ní báwo ni iye kẹlá gbọ́dọ̀ gé sí gbogbo tó bá wù ọ́ ni ó gé sí gbogbo tó bá wù ọ́ ni ó gé sí 6 7 8 9 ṣùgbọ́n kó gé sí 9 dáa àtọkùnrin àtobìnrin òun lẹ̀ ń wò yẹn a sì jẹ owó kíákíá ni tó o bá jẹ́ ọmọ àdúpẹ́ fọlọ́run mi ò mọ bọ́ bá ṣírí rẹ̀ ó ṣe bò sí o ṣùgbọ́n pẹ̀lú àṣẹ Ọlọ́run o gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run títóbi lọ́lọ́run o gbọ́dọ̀ ráyè padà kí láwàá fi sí àwọn bàbá mi lóògùn tí ò jẹ́ ewé rẹ̀ lókù kan ó ní ohun tábì sí ni ó ohun tábì sí ni ó ṣúgà oníkóró 3 péré kò ní ṣúgà o kò ní yọ̀ o kò ní epo o òun ní tábì sí péré ni àwọn àbùmí díẹ̀ sí kó lè jiná ẹ wo àṣejá ti dé owó ti dé ẹlòmíràn mọ̀ wò pé wò tó ní bàbá yìí tún gbé dé yìí mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run bá jẹ́ òdùpẹ́ fọlọ́run ẹyẹlé ọ̀bá àrà dúdú ọ̀bá àrà funfun ọ̀bá àrà pupa ẹyẹlé èyíkéyìí tó bá ti rà á ònu tó bá ti wá rà báwọn ògùn mà ti dé kò lépo nú o kò ní nǹkan kan míì nú o ẹyẹlé nìkan àti ṣúgà oníkóró ẹyọ 3 ẹ wo kò jù báyìí lọ àákànfilẹ̀ àjòmíyàn gbẹmọ́lá tó bá ti gbẹmọ́lá á kò jẹ kò jù báwọn lọ kò ní nǹkan kan kò ní gbólóhùn bówó sọ̀ka lélẹ̀ bówó sọ̀ka orí òṣùká bówó wọṣọ tuntun bówó ọmọ wọṣọ tuntun bówó jòkó lórí kúṣìn bówó jòkó lórí ẹní gbogbo bí a bá wọ̀ ni o ti jòkó kò síbi o ti lò ó tí ò jẹ́ ó dẹ́ lómi ní ọ gbọ́dọ̀ wọṣọ tuntun ní o gbogbo ọ̀nà aṣọ tó bá wọ̀ ni o wọ̀ Ọlọ́run gbogbo ọ̀nà aṣọ tó bá wọ̀ ni o wọ̀ ọ̀dà kómi tí mo bù sí yẹn fẹ́ pọ̀ díẹ̀ lójú ọmọ ru a sì jẹ owó kíákíá ni tó bá tètè jẹ́ láàárọ̀ ọgbà tílẹ̀ ọjọ́ wọn bá fi ṣú sáàárọ̀ ọjọ́ kejì ìgbà tó bá fi di ọjọ́ kẹta ó dúpẹ́ fọlọ́run tí àṣírí bíbò ní kò ní rí fakọ́sàn kò ní bọ̀ láàrẹ jẹ́ ìwọ́n tó bá fi gbàwẹ̀ tẹ́gbà jẹ́ lẹ́ẹ̀mejì mẹ́ta léra wọn ó rí wípé àkọ́kọ́ ó rówó tó fi ra oúnjẹ lé fáwọn ìyàwó ẹ̀ẹ̀kejì tó bá tún lábáwẹ̀ bá tún tóbi 3 4 kò ní ọmọ jẹ́ bọ́ bá sínú tán kò díra wọn lọ́wọ́ kò ní ọmọ jẹ́ ń sáàrì téèyàn bá ń tí ò yẹ lómi ni pé àsìkò téèyàn bá ń gbàwẹ̀ lọ́wọ́ tó o bá ń lo oògùn ó máa ń gbé oògùn rìn ni kò sí ní tó burúkọ jẹ yẹlé wọ́n lé aláṣẹjẹ sọ́ọ̀tì bí ò gbowó wa yóò jẹ́ wúlò fara rẹ̀ dáṣọ àwẹ̀ ló kú bí fẹ́rẹ́fẹ́rẹ́ ìwọ́n náà jẹ́ lọ́la torí ilẹ̀ ti lè sú àìlè mọ́ rírà mọ́ lọ́dọ̀ yín ìjẹ́ láàárọ̀ la nígbà tó bá jẹ́ láàárọ̀ la tán wàá wò pé tó bá wá di pé àwẹ̀ tún ní tóbi 5 sí 6 tún jẹ́ táwẹ̀ bá ń lọ bí 15 20 tún jẹ́ táwẹ̀ bá kú bí ọdún ọ̀parí o ó kújọ́ 5 o ó kújọ́ 4 o tún jẹ́ kó o tún lè rówó ra sọdún fáwọn ọmọ rẹ ọba jẹ́lẹ̀ mẹ́rin kó tó gbàwẹ̀ tán máa jẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ gbà náà ọba kò fẹ́rẹ́fẹ́rẹ́ tó tún parí àwẹ̀ wọ́n tó ṣe kó lè rówó ra sọdún fáwọn ọmọ ra sọdún fáwọn ìyàwó káwọn ọmọ rẹ ó sọdún ayọ̀ ṣùgbọ́n bínú àwọn ọmọ rẹ bá ti ń dùn tínú àwọn ìyàwó rẹ ń dùn nílé torí pé ọjà sí jẹ́ bàbá mi mo fọlọ́run bẹ̀ ọ́ mo fi títóbi alukurani tẹ gbójúlé tẹ́ ẹ̀ mọ́ mo fi bẹ̀ yín mo fi títóbi ìwé mímọ́ yẹn mo fi ànábì wa Muhammad mo fi bẹ̀ ọ́ tá mo bá ń ṣe àdúrà fún bàbá mi pé bàbá tó fún ọkùnrin tó jí bàbá ìjogún iṣẹ́ yìí lọ́wọ́ rẹ̀
Ọlọ́run bá a ṣe àlìjẹ́nà onídẹ̀ra fún un bá a fa àlìjẹ́nà túlá mọ́jọ orí dààmú àlìjẹ́nà kí àlìjẹ́nà ní ojú orí àdúrà tí mo ní lọ́dọ̀ rẹ nu bọ́ bá wá jẹ́ tó rówó tínú rẹ dùn tó ṣàdúrà fún bàbá mi tó bá pè mí náà lówó pé tó bàbá sẹ́ndì ó pé àkáǹtì rẹ èyí ó pé ọ̀dà òun náà ní fóònù nọ́mbà mi tẹ́yìn rí lójú screen fóònù nọ́mbà mi náà ní 080 30 45 63 83 àdúgbò tí mo wá wà ń lù lọrin ní agbo ọba ẹ lè má pè mí kí n má gbé nítorí kọ́ọ̀lù pọ̀ ẹ lè má pè mí kí n má gbé lẹ́yìn ìgbà tẹ́ bá sọ̀kalẹ̀ ń lù lọrin ẹ kàn gbé ọ̀kadà ẹlẹ́ni lọ sí ilé epo Ibrolac tẹ́ bá wá ti dé ilé epo yẹn fọgànáìsà kan wà ń bẹ lọ́pọ̀sìtì ilé epo yẹn Alhaji Hasan ọmọ ẹdẹ ìyẹn bèrè ilé fagbẹrù ọmọ òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọmọ apẹ́kẹ́pẹ́kẹ́ òjò ń papá ọmọ ìyálòdè mọ́dáyẹ́kẹ́ ọmọ ewé ń jẹ́ ògùn jẹ́ ọmọ ògùn tí ò jẹ́ ewé rẹ̀ ló kù ẹ̀rí pògùn ti dé báyìí ó ti jiná tí kò jù báwọn lọ ọba àjẹ́ láàárọ̀ dédé ọba àjẹ́ lọ́sàn-án dédé nítorí ní ìṣèmí ní jẹ kẹ́yìn náà lè ṣe kọ́sọ́mà mi lè sanwó fún mi bòdé dọ́ bó ṣe wàá dànù ni ok ṣé gbogbo àyídì ń ṣe ṣé mi náà ló ń bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ máa kankan nílò mẹ́ o èmi ní jẹ nǹkan mi orí kan ni o wọ́n fún yẹn jẹ o gbogbo bẹ́ẹ̀ ní sàṣàwàdà ìsọkúsọ má jẹ́ níwọ̀n fún yẹn jẹ o orí tó bá jẹ Ọlọ́run nínú èpè nínú àdúrà ọmọ àfikàn ránṣẹ́ sí mi nínú èpèsè nínú àdúrà ọmọ àfikàn ránṣẹ́ sí mi ẹ ní dààmú o ṣé ẹni bá sì jẹ bá ti jiná kò sí nǹkan kan tó kù ju ká máa jẹ lọ o kò sí nǹkan kan tó kù ju ká máa jẹ lọ kò jù báwọn náà lọ ẹ like ẹ share ẹ comment bá a mú kíní kan kí n bẹ̀rẹ̀ sí jẹ́ ká tó kù lórí láìpẹ́ káyọ̀ lè rí wípé àwa náà ń jẹ́ o ẹlòmíì lè ní kí ni bàbá yìí tún gbé dé yìí ọmọdé máa ń bẹ ọmọdé kan ní ẹ gbé kámẹ́rà sí mi. kò jù báwọn lọ ẹ like ẹ share ẹ comment ẹ ní mọ̀ọ́sì o òṣù onímọ̀ yín o.